ẹ jẹ́ kí n kí wa wípé a kú ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú òun náà ló mọ́ wa lónìí yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé Ayọ̀ Arówójolú wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìpínrọ̀sọ kan eléyìí tí wọ́n fi ń jíròrò lórí ọ̀rọ̀ rògbòdìyàn eléyìí tó ń jẹyọ jáde lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ìṣẹ̀ṣe àti àwọn kìrìsìtẹ́nì pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí eléyìí tó ń jà rìnrìn nílẹ̀. Kódà tó jẹ́ pé wọ́nyí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde láti ìgbà tí kábíyèsí ọba Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà tí wọ́n ti wàjà tí ó sì jẹ́ pé àwọn mùsùlùmí òun náà ni wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn tí wọ́n yọwọ́ àwọn Òṣùgbó tí wọ́n yọwọ́ wọn kúrò láwé pé wọn ò ní ṣe ètò ìsìnkú èyí tí ọba wàjà tí wọn ò ní ṣe fún wọn. Òun náà ni wọ́n wá wò pé kí ìpéjọpọ̀ yìí kó mójú ajé kò ní sọ àtàwọn tí ń bẹ ní apá ọ̀tún àtàwọn tí ń bẹ ní apá òsì àtàwọn tí ń bẹ níwájú àtàwọn tí ń bẹ lẹ́yìn kí oníkálukú wọn kí wọ́n wà lórí ìjókòó. Nínú ìpéjọpọ̀ eléyìí tó wáyé lọ́sẹ̀ tó kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ̀ròyìn ní bẹ́ẹ̀nbẹ́ kódà àwọn mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀nbẹ́ olùṣọ́ àgùntàn gbajúgbajà kan bẹ́ẹ̀nbẹ́ tó ṣojú àwọn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ àfáà àgbà kan tí ń ṣojú àwọn mùsùlùmí náà bẹ́ẹ̀nbẹ́ títí kan ọba aládé ilẹ̀ Yorùbá kan náà bẹ́ẹ̀nbẹ́. Ẹ kú dédé àkókò yìí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi yìí lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ẹgbọ́n bàbá èèyàn ń pè mọ́ ara kí ni ìjọba ìrìn ẹ̀kọ́ kìí sì ní ẹ jẹ́ kí n kì í kí n lò yín lọ́gbọ̀n ẹ̀yìn tẹ́ ẹ̀ náà fàní àti máa wò wá lórí ìkànnì olómi ẹgbọ́n YouTube yìí. Mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín bẹ̀ ṣe ń wò wá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wá kò ní di láṣẹ Olódùmarè. Ẹ̀yin là ó máa dé bá àwa náà là ó máa rí ẹ̀yin tẹ́ sì ń wò wá lókè òkun à ń gbà ládùúrà láṣẹ Olódùmarè wípé kẹ̀kọ́ yòókù kẹ̀kọ́ délé wọn ò ní fòkúrí wọn ò ní fi ránṣẹ́ lágbára ọba mi òkè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ẹgbọ́n TV yìí rèé ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ẹ like ẹ share ẹ subscribe sórí rẹ̀. Bákan náà lórí àwọn ìjíròrò tí à ń sọ ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section lábẹ́ bẹ́ẹ̀ òun náà ni yóò tún mú wa láti máa tẹ̀síwájú àwọn iṣẹ́ ìwádìí àti àwọn ibi tó yẹ kí a tójú bọ̀ láti lè rí pé kí ìròyìn kó máa dé ọ̀dọ̀ ẹ̀yin ará ilé fún ìgbádùn yín àti fún ìrọ̀rùn yín níbikíbi tí ẹ bá náà fàní láti wà. Ẹ má sì gbàgbé o àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà. Tọ́ ẹ mọ̀ pé bàbá tààtà ọ̀tọ̀ adẹrùn nídìí. Mo sọ wípé ọ̀mọ̀wé kan tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé Ayọ̀ Arówójolú wọ́n ṣe àgbékalẹ̀ ìpàdé àpéròsọ eléyìí tí àwọn tó jẹ́ alẹ́nulọ́rọ̀ lórí àkọ́rí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pè wọ́n láti wá sọ̀rọ̀ lé lórí. Orí ọ̀rọ̀ ṣíṣe ayẹyẹ ìkẹyìn fún gbogbo àwọn ọlọ́ba ilẹ̀ Yorùbá ṣáájú òun ni àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fapá jámú tí wọ́n sì fà kékọ́rí wípé láyéláyé o àwọn ò ní gbà ìka tó bá tọ́ sí mú báyìí òun náà la fi ń rò mú o. Ẹnikẹ́ni bó bá ti jọba gẹ́gẹ́ bí ó jọba nílẹ̀ Yorùbá àwọn ti ní ọba aláṣẹ igbákejì òòṣà òun ni gẹ́gẹ́ bí èèbó tí wọ́n sì máa ń fọ̀ tí wọ́n máa ń fún wọn ní ìwé ẹ̀rí sátífíkẹ́ẹ̀tì wípé wọ́n jẹ́ aṣojú ìṣẹ̀ṣe láti dáàbò bo ìṣẹ̀ṣe àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wípé ìgorí àpèrè wọn àti ìpapòdà wọn kò wá jẹ́ kó jẹ́ títako àṣà àti ìṣe eléyìí tí wọ́n jọba lé lórí. Àwọn oníṣẹ̀ṣe àtàwọn ọmọ Yorùbá ni wọ́n sọ wípé olùṣọ́ àgùntàn kọ́ lódò dàmì òróró lé wọn lórí láti yàn wọ́n gẹ́gẹ́ bí ọba o. Àwọn àáfàá ìmáàmù kọ́ ni wọ́n wé láwàní lé wọn lórí o wọ́n jáwé àkókò lé wọn lórí ni. Wọ́n wọ̀ pèbí wọ́n jẹ jíjẹ wọ́n tẹ títẹ̀ wọ́n ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe kó tó di wípé wọ́n wọ̀ pèbí. Wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí wọ́n wá ń padà wá máa jẹ́ kí òwe Yorùbá tó sọ pé a ti tòjé bo lóòṣà lọ́wọ́ okú bàbá ńlẹ̀ ní tí ó bọ̀.
àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ sì kí àwọn ọmọ Yorùbá ti sọ pé ó dáa inú èsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yìí ọgbọ́n kó bá máa wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. àwọn kan náà tún wá wé pé ó dáa ń tó ṣẹlẹ̀ yìí kò sí búburú ń bẹ kò sí àìdá kan ń bẹ. ojú ti là ọ̀pọ̀lọpọ̀ oníkálukú gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà sì rí oníkálukú ló ní àǹfààní láti ṣe nǹkan tó bá wọn tí ò bá ti tako òfin. ó ní àǹfààní láti ṣẹ̀sìn tó bá wọ̀n ẹ́. ó ní àǹfààní láti gbé ibi tó bá wọ̀n ẹ́. ìyá rẹ lè máa ṣe kìrìsìtẹ́nì kò ná bọ̀rìṣà ló fẹ́ ṣe. òfin fàyè gbọ́ ọ bẹ́ẹ̀. òfin ò kàn pa fún wa lórílẹ̀‐èdè yìí wípé ẹ̀sìn kan báyìí ni a mọ̀ ṣe. kò dàbí àwọn orílẹ̀‐èdè kan tó jẹ́ pé orílẹ̀‐èdè ẹlẹ́sìn kan ṣo ni. ó dà ìyẹn dúró bẹ́ẹ̀. nínú ìpàdé tí wọ́n ṣe yìí kábíyèsí ọba ọ̀jọ̀gbọ́n Sàká Mátẹ̀mílọ́lá tí wọ́n jẹ́ ọba olówú tìlú Òwu Ẹ̀gbá wọ́n wà níbẹ̀ gẹ́gẹ́ bí ọba. olùṣàgùtàn pásítọ̀ Fẹ́mi Emmanuel ti ilé ìjọsìn Living Spring tá a mọ̀ pé olólè ìjọsìn wọn wà ní ìlú Ìbàdàn. gbajúgbajà olùṣọ́ àgùntàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bọ̀wọ̀ fún tí wọ́n gbọ́lá fún òun náà ni pásítọ̀ Fẹ́mi Emmanuel jẹ́. bákan náà chief imam tí wọ́n jẹ́ chief missioner Sheikh Abdulrahman Ahmad tí wọ́n jẹ́ chief missioner fún gbogbo ẹgbẹ́ mùsùlùmí Ansarudeen Society of Nigeria. a mọ̀ wípé ẹgbẹ́ Ansarudeen pẹ̀lú àwọn NASFAT wọ́n ti pẹ́ gan. ó túmọ̀ sí pé àwọn tí wọ́n mọ̀ ti fún tẹ̀ẹ̀dọ̀ náà ni wọ́n wà ńbẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣe náà wà ńbẹ̀. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ yìí síwájú wọ́n gbé sẹ́yìn wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì ìpè bá a là ṣiṣẹ́. olùṣọ́ àgùntàn Fẹ́mi Emmanuel sọ̀rọ̀ wọ́n ní ká máa parọ́ tọ́ra wa jẹ wípé Yorùbá ti tàn wá sẹ́yìn. nǹkan tí wọ́n ń pè láwo tí wọ́n ń bò lóníbòńkẹ́lẹ́ ṣé kò ṣeé ṣí ni kí gbogbo èèyàn máa rí i. kó má sí nǹkan àṣeníṣe pamọ́ mọ́ kó má sí nǹkan àṣeníṣe kọ̀ọ̀kan mọ́. wípé tó bá jẹ́ wípé kò ṣeé sí á jẹ́ wípé nǹkan tí ò dá ń bẹ ń bẹ. nǹkan tí pásítọ̀ Fẹ́mi Emmanuel sọ yẹn. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọn náà sọ wípé a ti pẹ́ gan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí. eléyìí tó jẹ́ pé ó sì ń fà wá sẹ́yìn nínú àṣà àti ìṣe wa tá a gbà gẹ́gẹ́ bí àṣà àti ìṣe. ṣùgbọ́n ó wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé tó bá jẹ́ wípé wọ́n lè kó àwọn nǹkan yìí ń tó bá ń ṣe níkọ̀kọ̀ kó má sí nǹkan kọ̀kọ̀ mọ́ kó jẹ́ nǹkan gbangba tó bá tí wọ́n àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé kò sí ohun tí à ń bára wa jà sí mọ́. ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti ń di ohun ìkọ̀kọ̀ wọ́n ṣe gbá kan wọ́n lọ ṣe ní oníbòńkẹ́lẹ́ tó jẹ́ wípé àwọn ara wọn náà ni wọ́n mọ̀ sí ń bẹ̀ wípé kò dá bó ti ń wọ́n mọ̀. chief missioner ti Ansarudeen Society of Nigeria àwọn náà sọ tiwọn. kódà ọ̀rọ̀ àwọn méjèèjì náà wọ́n fẹ́ dọ́gba gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹlẹ́sìn ni wọ́n. gbogbo àwọn nǹkan yìí sì rèé kò tẹ́ àwọn oníṣẹ̀ṣe lọ́nà. wọ́n sì ń fa ọ̀rọ̀ yìí sọ̀tún àti sósì. ẹ má gbàgbé wípé àwọn ọba kan wọ́n ti mú ọ̀rọ̀ yìí lọ sí ilé ẹjọ́. níbi ọdún mélòó kan sẹ́yìn òun ni ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ wípé kí wọ́n gba àwọn ọba kí wọ́n bọwọ́ lù ú kí oníkálukú wọn kó máa sin wọ́n ní ìlànà ẹ̀sìn wọn.
wọ́n gbé sọ́ọ̀tún wọ́n gbé sósì wọn ò rí ibi gbé sí, ó di ilé ẹjọ́. Ilé ẹjọ́ ò rí ẹjọ́ yẹn dá, kódà adájọ́ kan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò ń ṣe ilé ẹjọ́ o, ó kàn sọ láàrin àwùjọ ni wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé àwọn lọ́balọ́ba yìí aṣojú ìlú ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àṣà àti ìṣe ìlú yẹn, wípé ẹ̀sìn kìrìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí kì í ṣàṣà àti ìṣe ìlú wa. Wọ́n wá fi gbà nídìí wípé ẹni bá mọ̀ pé òun ò lè tẹ̀lé àṣà àti ìṣe kì í ṣọ̀ranyàn àti jọba. Bí wọ́n bá kó àwọn ọmọ oyè lẹ̀, ẹni tí wọ́n bá fi jọba láàrin àwọn ọmọ oyè kì í ṣe wípé àwọn ọmọ oyè tó kù wọn ò ní àǹfààní àti jọba. Odù máa ń kún jura wọn lọ ni. Odù tó bá kún jù, ẹni tó ní odù tó bá kún jù òun ló máa fi jọba. Tó bá wá jẹ́ ẹni tó lódù tó kún jù, tí wọ́n bá rí wípé jíjọba rẹ̀ kò ní jẹ́ àǹfààní fún ìlú, kí wọ́n mú ètò tẹ̀lé. Nǹkan tí àwọn yẹn sọ nìyẹn. Lórí ọ̀rọ̀ yìí mo wá fẹ́ kẹ́ jẹ́ ká gbé òlùngbà wa ká gbé e jáde. Àkọ́kọ́, ṣé káwa náà fọwọ́ sí ká ṣe àtìlẹ́yìn fún wípé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe o fún àwọn lọ́balọ́ba, bóyá ìgbà tí ọba fẹ́ wọlé ni o, tó fẹ́ wọ̀pẹ̀ bí ni o, tàbí ìgbà tí gbogbo nǹkan tó bá ń ṣe o kó máa ṣe lóní gbangba, kó má sí nǹkan lóní kọ̀rọ̀ mọ́, ká mọ̀ rí, kó má sí pé bóyá nǹkan ìbàjẹ́ kan àbí nǹkan tó ní ṣe pẹ̀lú ètùtù ẹbọ kan tí ò tọ́ làwọn oníṣẹ̀ṣe ń ṣe. Àbí ká gbà wípé kí oníkálukú tó bá ti jọba ká máa bọ̀wọ̀ fún, ká sì máa fún ní àǹfààní kó máa ṣẹ̀sìn, kí àwọn ẹlẹ́sìn kí wọ́n ṣayẹyẹ ìkẹyìn fún nígbà ó bá wàjà. Àbí ẹni tí ó bá ti wò pé ẹ̀sìn òun lòun fẹ́ ṣe kó má jọba rárá. Àbí káwọn afọbajẹ kí wọ́n máa wò ẹni tó dù rẹ̀ bá kún jù, tó bá sì jẹ́ wípé kò ní tẹ̀lé àṣà àti ìṣe, kí wọ́n wọ ẹni tó dù ẹ̀kún tẹ̀lé. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi, ìjìnlẹ̀ kan lórúkọ bàbá mi, Olómi Ọgbọ́n náà ló ń pè mí. Àwọn ará akíní mi màdé méjì ọ̀bẹ orí ní sinmi ẹ̀kọ́ kìí ṣe ni ọ̀tí títí ìgbà tí a fi pàdé ire ayọ̀ àti àlàáfíà láti pàdé ire kàǹkà. Ó dàbọ̀, ọ̀sẹ̀ yìí á sàn wá.